ọ̀rọ̀ tí mo fẹ́ play yìí ìkan nínú àwọn olólùfẹ́ ọmọ kóòtù òjíire ọmọbìnrin náà kì í kú ṣe Yorùbá Haúsá ni àmọ́ gbọ́ Yorùbá ju àwa tá gbọ́ Yorùbá lọ àwọn àṣírí kan wà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò mọ̀ àwa bàbá ńlá wa ẹ̀yin ọba ìlú Yorùbá tí gbogbo afọ́ra wa lórí oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ kí n tó play kínní nǹkan kan ń ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state right now apart from bomb blast àwọn kan ní area kan ní ìlú Awẹ́ wọ́n claim ilẹ̀ wọ́n náà ti ń jà ìjà yẹn láti 1915 èmi ò wá mọ̀ bóyá wọ́n gba court order àbí wọ́n gba court order wọ́n kàn lọ wó ilé mọ́ àwọn kan tó jẹ́ part ọmọ Ọ̀yọ́ wọ́n wó ilé yẹn mọ́ lára ẹ̀yin ìjọba gọ́vnà Ṣèyí Mákindé ẹ ní láti bá wa rí sí kinní yẹn you cannot demolish anybody's house ìyẹn ní Awẹ́ o lè demolish ilé kankan kódà tó bá gba court judgment tí court ò bá ti fún ẹ ní demolish pé kẹ́ lọ wó ibẹ̀ yẹn ẹnì kankan ní abẹ́ òfin kò tó bẹ́ẹ̀ láti ṣe ẹ̀yin tẹ́ bá wà ní under Ọ̀yọ́ state ẹ ṣe kinní yẹn àsìkò tó yẹ ká ẹ lọ gbá wọn sílé rèé ẹ wá contact lawyer because ẹ kàn lè lọ wó ilé èèyàn the same thing ṣẹlẹ̀ lórí untouchable nílùú wọn lẹ́nugun kí ló dé tí gbogbo Nàìjíríà fẹ́ máa rí báyìí ẹjọ́ mú kàn ń béèrè ni o kí tó wá play kíní 10 minutes péré ni mi ìdẹ̀ ní fi bẹ́ẹ̀ interrupt kẹ́ lè gbọ́ kí ló dé tí gbogbo Nàìjíríà rí báyìí ẹ wo nílùú Ọ̀yọ́ Aláàfin lélẹ̀ ní wọ́n ti bọ́ǹbù níjẹta àti ìsinmi àwọn bàbá kan wọ́n tún láwọn kóra wọn kan àwọn baálẹ̀ kan kóra wọn jọ àwọn náà tún lọ wọn láwọn ti gba judgement pé àwọn ti win ní case tẹ́ ẹ bá win ní case ṣé kẹ́ ẹ wó ilé gangan show ní the right thing ẹ̀yin àǹtí mi lọ́yọ̀ọ́ ẹ dìde ẹ̀yin bàbá mi Olúgbọ́n ẹ̀yin bàbá mi Àrẹ̀sà ẹ̀yin Ọ̀tọ̀kùlù ẹ̀yin Ọ̀yọ́mèsì gbogbo ẹ̀yin olórí wa ìyá wa àgbà tí mo fi gbogbo tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ìyá wa Mọ̀súrátù Sùmọ́nù ẹ bá wa dìde àwọn speaker ẹ bá wa dìde Akeem Adéyẹmí honorable gbogbo yín ẹ dìde ṣé ẹ̀tọ́ ni pé kán léèyàn jáde torí kí nìyẹn ò yé mi rárá ẹ tó bá wo ẹ lọ kódà wọ́n wó ilé ẹ mọ bí bọ́ǹbù yẹn ṣe blast area kan ní Ìbàdàn bẹ́ẹ̀ ni àwọn kan ní ìlú Awẹ́ náà wọ́n tún lọ wó ilé dànù kí ló dé tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá gangan là níra wa lára kí ló dé tó jẹ́ pé lókè sí ẹ sọ fún àwọn ọmọ Ìgbò pé kó máa bọ̀ nílé wọ́n tún padà sí Enugu wọ́n lọ kọ́ ilé tí wọ́n fi owó agùn wọn kọ́ ẹ kàn débẹ̀ ẹ̀dẹ̀ wó fara the same thing bóyá ìṣẹ̀lẹ̀ ní Márọ̀kọ́ ní 30 years ago nìyẹn tí mi ò bá ṣe mistake sí 35 wọ́n wó ilé Márọ̀kọ́ gbogbo àwọn tó wó bẹ́ẹ̀ ẹlòmíì kú dànù ẹlòmíì di wèrè ẹlòmíì dẹni tó sábẹ́ bíríjì kí ló dé tó yẹ pé gbogbo àwọn gọ́vnà wa a máa tẹ̀ka fún yín àwọn tó tẹ̀ka fún yín yẹn gògò lè máa fọwọ́ gé ibẹ̀ kọ́ ni mò ń lọ o bọ́ ibi tí mò ń lọ yìí ó gbẹnu tán torí tẹ́ ẹ̀ bá gbọ́ kò ní da ẹ bá mi share ẹ̀yin ará YouTube mi ẹ ti wálẹ̀ o 45 ni mò ń rí tẹ́lẹ̀ jù ẹ jẹ́ kó gòkè ẹ̀yin tẹ́ ẹ wà ní Facebook ẹ ṣí àkíní kó wọ 100 tí ṣó o bá wọ 100 àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ máa rí nǹkan tí mò ń ṣe yìí kò ń ṣe tara mi nìkan èmi ò ṣe ṣó nítorí pé tara mi nìkan bọ̀ mo ń ṣe ṣó kí gbogbo àwa ká lè rí eléyìí ṣẹlẹ̀ ní ìlú bàbá mi lọ́wọ́lọ́wọ́ tí n bá dẹ̀ rí Ọlọ́run jẹ́ kíkan náà brọ́dà mi ìkànnì ọgbọ́n àbẹ́nibọ̀dì tó bá wà lórí bíi tó bá ju kíní ẹ̀sìn mi màá play ẹ̀rí bọ́n ewo ilé àmọ́ ẹ wá ní sùúrù kí ló dé tó ẹ pé àwọn gọ́vnà tá a bá dìbò fún tí àwọn kan bá láwọn làwọn ní ilẹ̀ tá a bá ra lẹ̀ ń bẹ̀ ó ti ra ilẹ̀ ó lè ra lẹ̀ ń 20 million ó fi 60 million kọ́ ilé yẹn gbogbo ẹ parí sí 80 million kò tí ì jẹ́ ọmọ pépà ilé tó o máa ṣe owó akọ́lé tó o ní everything o ní sí ọ̀fọ̀ gọ́vnà kọ́kọ́ dé lọ́sọ̀ kan ó kàn ní kó wọlé ìyẹn tẹnugun o òkè ní Ọ̀yọ́ state ní Awẹ́ tòsí ilé Awẹ́ tó jẹ́ pé àmọ́ báwẹ́ ṣe papọ̀ mọ́ Ọ̀yọ́ gan ẹ má bínú èèyàn máa wẹ́ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ tó bá tiẹ̀ lẹ́ win ní George ẹ win ní kankan kò yẹ kí àwọn máa wẹ́ kó wá wò sùsùn kó dẹ̀ lọ wó ilé mọ́ àwọn àgbàlagbà àti bó sọ yóò ṣẹgbẹ́ mi o àwọn bàbá tó ti tó bírú wa ẹ lọ wọlé mọ́ wọn lórí bọ̀ tó bá yẹ pé Fúlàní ló wá jà wèrè inú yín ẹ nílé dìde kẹ́ lọ tákù àwọn Fúlàní wọ́n dẹ̀ ti sọ fún yín pé Buhari tó gba Fúlàní wá sílẹ̀ Yorùbá ó mọ̀ bọ̀kọ́ because ó ti mọ̀ yín pé wọn ò ní gba nonsense tí wọ́n ṣe nílùú ìlú Àbújá àti ní north side
ó mọ̀ pé àwọn nọ́ọ̀sì ò ní gbà fún ẹ máa gbọ́rọ̀ lẹ́nu akọni obìnrin yìí ẹ gbọ́ nǹkan tó sọ mi nǹkan fẹ́ interrupt ọ̀rọ̀ yẹn that's why tí mo kọ́kọ́ sọ̀rọ̀ síwájú wà láìtẹ́lẹ̀ tí gbogbo yín bá fara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí ẹ mọ̀ pé nǹkan ń lọ nílùú Nàìjíríà ẹ mọ̀ pé nǹkan kan nílùú Nàìjíríà wáyé tó ti jẹ́ pé àwọn tá a dìbò fún àwọn agọ́gọ́ là ń ṣe wàhálà yẹn fúnra wa. Kí ló ṣẹlẹ̀ èwo tún ní EDP I don't understand that what does that mean kí ló ṣẹlẹ̀ gangan tí ilé ayé fi níbẹ̀ yẹn kí ló dé tó yẹ pé àwa gangan là ń nira wa lára kí ló dé tó pọ̀ ọmọ Yorùbá gangan àwa ni problem ara wa a gba àwọn Fúlàní láyè nílùú bàbá wa wọ́n dẹ̀ ń bàjẹ́ ẹ wò ó sì nínú àwa Yorùbá àwọn Ìlọrin tí ń claim pé àwọn ò ṣe Yorùbá a bá wọn jà sí ẹ jọ̀ọ́ ẹ bá mi love and like mo wá fẹ́ kẹ́ farabalẹ̀ kí gbogbo yín tẹ́tí kẹ́ gbọ́rọ̀ yìí. Ẹ káàsán mà. Mo ṣe wo fídíò yẹn ni sà. Mo ṣe wo fídíò yẹn ni. Ọlọ́run máa fìṣọ́ ìṣọ́ wa níwájú lẹ́yìn lọ́sàn-án àti lóru sà. Ọlọ́run máa fìṣọ́ ìṣọ́ wa. Ó ga o. Mo ti ń gbọ́ kidnapping wọn gbọ́ oríṣiríṣi. Haúsá lẹ tó sọ̀rọ̀ yìí o. Mi ò mo kàn ń gbọ́ ni mi ò rí rí. Ọlọ́run máa fìṣọ́ ìṣọ́ wa. Nǹkan tí Yorùbá àti Igbo àti Benin and some other part of Nigeria tí wọ́n understand nípa Fúlàní ni pé àwọn Haúsá máa ń sọ pé Bafulaci maƙetaci Bafulaci maƙetaci ne. Bafulaci maƙetaci means maƙetaci wickedness maƙeta only wickedness. Adema àwọn Hausa ma àwọn Fulani they are renowned for that. Wọ́n were extremely wicked and they don't have a heart. They don't have a heart at all. Wọ́n mọ nǹkan tá à ń pè ní heart. Wọ́n wicked to a core. Wọ́n rán àwọn Fulani ò rán àyàn ṣẹ́ àwọn tá a já Hausa àkín bá wọn ṣe àdẹ̀kí ń fẹ́ wọn. It's in their bloodstream. They cannot help it. Ó dàbí àwọn Katsina wa. Àwọn gan wicked maƙetatan mutane ne kuma wọ́n máa ń pè wọ́n máa ń oríkì wọn nìyẹn àwọn Katsina àwọn oríkì tí wọ́n nìyẹn wọ́n wicked Fulani oríkì wọn wà very very wicked so béèyàn bá ti náà ti wá kò ní mọ nǹkan tó ń go on with Fulani people ni pé bí Fulani ti lọ wà nílẹ̀ Yorùbá tó wà nílẹ̀ Igbo àánú Igbo àti Yorùbá ṣe mí seriously because wọn mọ iná ọmọ rárá ni wọn mọ nǹkan tán fi ń rárá àṣetán Buhari sọ pé ká má lé wọn àṣetán Buhari kan fi wọn sílẹ̀ they are very wicked people mi ò dẹ̀ rí bí Yorùbá ṣe lè fi Fúlàní lẹ̀ because they are renowned for it orúkọ wọn nìyẹn they are wicked they are extremely wicked people èmi tí wọ́n sọ̀rọ̀ yẹn Hausa ni mí we know them very well Bafulaci maƙetaci ne ƙwarai da gaskiya Bafulaci mugu maƙetaci ba wanda ya kai su ƙeta duniya wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe kẹta ọwọ́ wọn ló pin sí adẹ̀sọ̀rọ̀ táwọn ní ká fi wọ́n lẹ̀ ńlẹ̀ Yorùbá kí wọ́n lẹ̀ ńlẹ̀ Ìgbò kan bẹ̀rẹ̀ sí ní pààyàn káàkiri. ṣé ẹ ń gbọ́. Fídíò kan wà tán sẹ́ǹdì sí mi nípa ti Fúlàní yìí náà ni wọ́n dẹ̀ mú ọmọ lọ́mọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rape ẹ̀ somehow kò sí nǹkan tí ò pé sọ́wọ́ wọn nípa wickedness they are not Muslim they are not Christian they don't have religion at all wọ́n kàn wà bẹ́ẹ̀ ni. ṣé ti gbọ́. wọ́n tún wá ní kinní kan arrow ni arrow tán máa ń gbé káàkiri yẹn it's not an ordinary arrow arrow yẹn is poison ló wà nù arrow yẹn tó bá kàn lára báyìí máa kó immediately ni so Buhari wọ́n sọ òṣì ọ̀rọ̀ pé kán fi wọ́n lẹ̀ pé ẹni tó bá tampa Fúlàní ṣebí náà tí ló yẹ kán fi wọ́n lẹ̀ sí tó bá tiẹ̀ fẹ́ fún wọn níbi kán ti máa ṣe ẹran wọn ṣebí náà tí ní ló yẹ kán fi wọ́n lẹ̀ sí ṣebí nílẹ̀ Yorùbá tó gbé kò sí Fúlàní nílẹ̀ Ìgbò kò sí Fúlàní ilẹ̀ Haúsá ni Fúlàní wà. ṣé ti ń gbọ́. ilẹ̀ Haúsá ni Fúlàní wà kò sí níbẹ̀ tó bá yẹ pé nǹkan kan fẹ́ ṣe nìyẹn ká dà wọ́n sílẹ̀ Haúsá náà àbí tẹ̀yàn bá ròdòdó àṣà àti ẹ̀sọ́. mo wà very sad about the whole thing torí àwọn Yorùbá àti Ìgbò
àti Benin kankan bẹ́ẹ̀ yẹn wọ́n mọ story Fulani tá bá mọ story Fulani wọ́n ní gbà kí one Fulani kó wà láyé lọ́dọ̀ wọn mi ò fẹ́ pé gbogbo wọn ló wicked but nǹkan tá mọ̀ wọ́n mọ̀ nìyẹn wọ́n mọ wickedness inú ẹ̀jẹ̀ wọn ló wà inú inheritance wọn in their blood stream wọn ló wà àdáyébá ni fún wọn tí Fulani ò bá tí ì ṣèkà kò tí ì ṣe kinní báwọn ṣùgbọ́n ṣe dá wọn ní tiwọn nìyẹn kí náà ṣe pé mo fi ń bà wọ́n jẹ́ àwa mọ Fulani dáadáa wàá gba ìyá mi àwa mọ Fulani dáadáa mi ní bá Fulani ṣe neighbor kéèta ni wọ́n kéèta seriously ni wọ́n ṣe yẹ yín bẹ́ẹ̀ yẹn so Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa Ọlọ́run á lè fún ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Benin níbikíbi Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun nípa Fulani I am not happy about it tí Buhari bá fẹ́ really tó bá ní nǹkan tó ń ṣe ní ọpọlọ ni tí ò bá ní nǹkan tó ń ṣe fún Buhari lọ́pọlọ ni níṣẹ́ ló yẹ kó dà wọ́n sí north but ó ti mọ̀ pé northern ti mọ Fulani dáadáa torí kí Fulani ká tó gbé bí sorry to use this language ká tó gbé wèrè wọn jáde Hausa ti mọ̀ but ibi tí wọ́n kó wọn lọ yẹn wọ́n mọ story Fulani ni wọ́n mọ story Fulani wọn nígbà Fulani mára kí ló ń jẹ́ bẹ́ẹ̀ so for that reason kò ní kó wọn lọ sílẹ̀ Hausa kò sí nǹkan tí Hausa fẹ́ fi Fulani ṣe ká tó gbọ́wọ́ kan bá Hausa ti gbọ́wọ́ mẹ́wàá àti amara àjọmara ni Hausa àti Fulani àjọmara àwọn gan mọ̀ pé àwa mọ̀ pé wọ́n wicked but ibi tí wọ́n ti mọ̀ pé wọ́n wicked ibẹ̀ náà kó I'm sorry to use this náà kó wèrè wọn lọ. ẹ̀ẹ́dẹ̀gbà wọn láyè. wọ́n mọ story wọn ni àbí ó kàn ká mi lára ni ẹ̀fà fídíò tí mo rí ó ká mi lára that's why I'm leaving this message. tá a bá lè send the message yìí sí wọn èmi tí mò ń sọ̀rọ̀ nígbà Hausa ce Bahausa ce akimuri Fulani babu wanda ya kai su a duniya mun san su da keta maƙetatan mutane ne Fulani maƙetatan mutane ne Allah ya yi su da keta don me za a ce wai a basu ƙasashen Yarbawa saboda Yarbawa da Nyamurai ba su san halin Fulani ba saboda ba su san halin su ba me yasa ba kai su Sokoto ba ko kuma kai su Kaduna ko kuma kai su wọ́n ní ẹ kó lórí ilé wa Hausa tó sọ Fulani cewa Fulani maƙetatan mutane ne oníkẹta ni wọ́n inda Yarbawa da Inyamurai sun gane cewa Fulani ba maƙetatan mutane ne ba ai ba za a kai su inda suke ba wannan irin cin amana da cuta fa mutum ka ce ka kira kanka musulmi kana jiran wọ́n ṣe muslim o ba kama tsoron ẹ kàn máa ní wọ́n máa dúyàn báyìí ṣé mùsùlùmí máa ń dúyàn. da Yarbawa Fulani a halaka su kana ko da tsoron Allah ka ko tabbatacce ne sai ka je ka iske Allah ka gaya ma Allah abinda ka tsina na duniya to haka ake yi saboda Allah saboda mutanen nan ba su san ketan Fulani ba su yasa an ka kai musu Fulani to su kawo su Sokoto ko kuma su kawo su Kaduna ko Zaria ko ina ne dama Hausawa kar ta san shi ne maganar Bahaushe da Fulani ai duk maƙetatan duniya ne duk mai jin Hausa su jiji wallahi Fulani maƙetatan duniya ne maƙetata ne kuma maƙetata ne kuma wallahi Allah ya isan mai Yarbawa da Inyamurai ubangiji Allah ya isan musu duk wanda ya kai musu Fulani Allah ya isan musu wannan shi an magana na wanda irin cin amana da ramman mutane fa kawai sai a je kasan mutane a kai musu ana ci musu amfanin gona saboda Allah haka ake yi suna kidnapping mutane suna ta'addanci Fulani na ta ta'addanci haka ake yi haka ake yi ne cikin Hausa waɗanda ba su san cewa ba hillace maƙetaci salamu da shiru muri adenike olioso muri kowa ya sani kawai don an rabu mutane saboda Allah saboda annabi a je haka kawai a kai musu mutane a je a ci amanan su haka ake yi àwọn Yorùbá ò mọ bá ṣe rí ni àwọn Yorùbá ò mọ bá ṣe rí wọ́n mọ̀ wọ́n dẹ̀ fẹ́ mọ̀ ìkà gidi ni wọ́n àfi ká máa ṣera wa àwọn Fúlàní ẹgbẹ́ yẹn ń sá fún ni Fúlàní èmi ni mo sọ bẹ́ẹ̀ Haúsá lè ní tèmi mi ò lè ṣe kí n má sọ òdodo ọ̀rọ̀ ṣé ti gbọ́ torí àbí Haúsá ni wọ́n yìí o kò sí ìjàbọ̀ fọ́lọ́run ni kókó bẹ́ẹ̀ ni wọ́n wá ti Fúlàní lọ sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá torí pé wọn ò ti máa wá Fúlàní ẹ bá mi ti mẹ́sẹ̀gì fún everybody. gbogbo everybody tẹ ti ń gbọ́ anybody wọ́n ti ń gbọ́ báyìí. ẹ tó bá gbọ́ Haúsá kó gbọ́ ẹ tó bá gbọ́ Ìgbò kó gbọ́ àwọn Yorùbá wá fi Fúlàní lẹ̀ wọláhì iná lẹ̀ fi rárá. jẹ́ gbọ́ iná fi Fúlàní lẹ̀ nílùú wọn
wọn àbí Ìgbò. Ṣẹ́gbọ́n wọn ò ní gbọ́ tó bá ti gbó fún wọn ò ní gbọ́. Ọlọ́run á máa fi ṣọ́ ìyá mi ó máa wá nọ́mbà woman yẹn Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún ẹ. ọba Yorùbá tó lọ gba owó lọ́wọ́ Fúlàní. Àwọn pọ̀ àwọn pọ̀ àwọn tó gba owó lọ́wọ́ Fúlàní kó tètè dá padà. Wọ́n pọ̀ dáadáa wọ́n pọ̀. àtiwọ́ tó gbowó lọ́wọ́ wọn àtiwọ́ tó gbowó lọ́wọ́ wọn gbogbo yín náà máa ṣe. wọ́n á yan ká anybody tí ọ̀rọ̀ yàn ṣe. ẹ regret owó tẹ́ gbà lọ́wọ́ wọn tá a bá wọn tó gbowó lọ́wọ́ Fúlàní tó ní kí Fúlàní wọlé Haúsá kó wọlé Ìgbò kó wá máa. ẹ̀yin bàbá wa tẹ́ gbowó lọ́wọ́ Fúlàní ṣe ń gbọ́. ó gbowó máa pa ẹ́. Fúlàní ò kì í ṣe èèyàn wọn ò kì í ṣe èèyàn ìkà tó wà nù wọn àdáyébá nìkan wọn ó wà nínú DNA wọn ṣe ẹ gbọ́ mi bẹ́ẹ̀ yẹn ẹ bá mi send message yìí sí anybody they are very wicked people. Haúsá lèmi èmi tí mò ń sọ̀rọ̀ Haúsá ni mí. ṣe é gbọ́dọ̀. àwa ò kí ń gbà wọn mọ́ra ti wá. ṣe rí ẹ̀yin Yorùbá ṣe rí nítorí pé àìgbọ́ òdodo ọ̀rọ̀ wa ó máa ń ṣe wá ní àǹfààní tó yẹ ká jẹ àní jẹ àwa yìí náà la máa tanra wa jẹ àwa yìí náà la máa pè sẹ́yìn àwa yìí náà la máa gbowó lọ́wọ́ olówó àwa yìí náà la ń lọ́ra lọ́wọ́ gbà àwa yìí náà la ń fira aṣogun owó àwa yìí náà la ń ṣe kẹta Yorùbá Yorùbá náà ló ṣe kẹta Yorùbá tí Yorùbá ò ṣe gòkè ẹ ti mọ̀ yípa wa máa sọ̀rọ̀ ẹni tó máa ní kémi máa sọ mi tí ì rí bẹ́ẹ̀ ni Ààrẹ Àmàrúf lórúkọ mi eégún láti hájá lẹ́nu òkèràbàtà tó ń ha ẹnu aláṣejù ṣe rí ẹjẹ́ ń sọ tọ̀rọ̀ fún yín ẹ gbọ́ ẹ gbọ́ àwa máa sọ tiwa ìwọ tó o bá gba Fúlàní sílé nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ mọ̀ kémi sọ̀rọ̀ Yorùbá nation tí bá sọ̀rọ̀ Yorùbá nation ṣe àkọ́ máa wá bí wọ́n máa bú mi bọ̀ Yorùbá nation kọ́ lélẹ́yìí o ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ ọmọ Yorùbá ni mo ti sọ màá wá repeat ẹ̀ màá repeat kan tí mo ti sọ ní 2022 mo sọ fún yín nígbà kan ó wà lórí fóònù ìsádà fóònù elé àbí fóònù elé ní kíní yìí wà mo sọ fún yín nípa yín pé gbogbo yín ìwọ tó o bá gba Haúsá fún gateman ẹ watch out àwọn náà máa padà pa ẹ́ ìwọ tó o bá gba Fúlàní Haúsá Fúlàní ní gateman ẹ àwọn náà máa padà pa ẹ́ àwọn pure Haúsá wà tó bá ti sòdè wọ bèèrè lọ́wọ́ àwọn èèyàn pé bolo ti wá gangan àwọn èèyàn ọ̀tọ̀ bọ̀ wọ́n ti rò pọ̀ mọ́ra wọn mo ti sọ fún yín níjọ́sí yí pé ìwọ tó o bá ní wọn nínú ilé tó o gbé inú ilé yẹn di nǹkan tó o máa ṣe ẹjẹ́ tó repeat ẹ̀fẹ́ tí o bá sí ń bẹ̀ nígbà yẹn ni pé ẹran èèyàn ẹran Fúlàní yẹn kúrò ní inú ilé ẹran lọ fún àbàtà kó jìnà kẹwàá wáyọ̀ kó wá sínú ilé yẹn kó lọ search ṣe é fẹ́ gbọ́ ìtòsí ẹnu géètì àwọn nǹkan tẹ máa rí tó máa dàbí trash bí wọ́n fi apẹ̀rẹ̀ bò àbí nǹkan kan ìbọn náà kó síbẹ̀ àti sword I'm telling you the fact eléyìí ṣe pé ààrẹ mú ọ̀rọ̀ ohun èé sọ tó ti yé yín wọ́n máa gbé ilẹ̀ kékeré tí gbogbo lẹ́yìn gíga lẹ́yìn kò ní ju báyìí lọ wọ́n wá kó ìbọn sí inú bẹ̀ wọ́n wá gbé pákó lé lórí wọ́n wá kó àwọn nǹkan mọ̀nàmọ́ná tẹ́ ẹ̀ ní mọ̀ wọ́n á kó síbẹ̀ brọ́dà mi ẹ̀yẹ jẹ́ kó ṣe ó so bẹ́ẹ̀ tó bá fàyọ báyìí ẹ máa rí tó máa yọ 9mm tó máa yọ AK-47 tó máa yọ firearm tó yẹ pé pump action tẹ́yìn kò ní believe kó wà ń bẹ̀ tó yẹ pé ọ̀tá tó máa wà nínú ẹ̀ kó ṣe kéré lọ́dún náà lọ ní 2022 gbà tí mo sọ mẹ́sẹ̀gì táwọn èèyàn fún mi wọ́n máa ní máa play ẹ̀ máa ní orí bíi ló wà èèyàn márùn-ún ló testify pé ààrẹ nǹkan tẹ́ ẹ sọ yẹn àlọ́ ṣe wọ́n máa kọ́ dídì fún mi ní $100 láti New Jersey ó máa wò mí báyìí òkú lèèyàn parọ́ mọ́ ó ní aláàjì nǹkan tẹ́ ẹ sọ ó ní bí ibi tó ń tiẹ̀ go tiẹ̀ sí ẹ lè expect ẹ̀ gorodomu omi tó ti já wọ́n ti ṣe bí epo ti bàjẹ́ tó ti fa kùtùkùtù ibẹ̀ náà kó sí nínú àpò shark wọ́n wá kó ìbọn síbẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe ọ̀rọ̀ yìí fún fámìlì yín ìwọ lè má ti ìkọ́lé most especially àwọn tá a wà lù òyìnbó tá a ní gate man nílé wa tá a gbé bẹ́ẹ̀ number 1 ọwọ́ trap ló wà ẹ lọ gbọ́ OPC ẹ lọ gbọ́ Yorùbá àwa ara wa ẹ lọ sí iye wa kẹ́ ẹ mú ọmọ Yorùbá tó ní ọpọlọ tó ní oògùn àwọn bàbá ńlá bàbá wa tó lè fi ṣọ́lé ẹ lọ gbà wọ́n and I will continue saying it ṣe rò pé lè táwọn sọ ìgan tó bá ríru wa ìwọ̀n ní yíwa lọ́rùn ni inú bí wọ́n torí pé àṣírí wọn là wá ń tú síta ẹ lọ gbà á àwa Yorùbá ìlànà ìṣẹ̀ra wa ẹ̀yin náà imagine ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ níjọ́ wo lórí kùsà olókùsà Igbam
ilé tó ti bàjẹ́ bẹ́ẹ̀ sì more than 100 now àwọn kan nínú Awẹ́ lọ́yọ̀ lé nínú Awẹ́ lọ́yọ̀ tó yẹ pé ilẹ̀ bàbá wa ni tó yẹ ká jọ máa ṣe àti ṣe látọdún gbọ́nà ẹ̀dẹ̀ ti torí pé ẹ̀wìn ní court gba court order yìí pé kó demolish ilé àwọn ará Awẹ́ ṣe ni pé ẹ ti ń wájà àwọn brother mi sọ fún mi wọ́n ló ti ń ṣẹlẹ̀ tipẹ́ pé kódà kálàáfin tó kú ló ti ń ṣẹlẹ̀ àmọ́ àwa ti lọ́ba o àwa táwa ti mọba wa ti mọ̀ ẹ máa tó gbúrò lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ láàrẹ sọ mọ̀ pé mi ò sọ̀rọ̀ kẹ́ má bà bẹ́ẹ̀ láìpẹ́ yìí ẹ máa gbúrò ọba wa ẹ wá rí yàtọ̀ nínú igbá àti agbọ̀n nítorí àwọn olórí wa ní Ọ̀yọ́ wọ́n fi àwọn nǹkan tó yẹ kán ṣe wọ́n fi sílẹ̀ ẹ rí pé ọ̀rọ̀ mi ń bá wọn lọ ni wọ́n filẹ̀ Yorùbá ọjọ́ wo la fẹ́ wake up ẹ bá mi ṣe àkíníkẹ́ love ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ ṣe is okay ìwọ̀nba tẹ̀ wá bí náà ó wà okay Ismaila alágbòmórí ẹ ṣí ẹ alisi don't watch this thing only mo ti play ẹ má dẹ̀ tún play ẹ kẹ́ ẹ tún gbọ́ torí kíní tí mo play yìí nǹkan tó yẹ kí ọmọ Yorùbá tó yẹ kí gbogbo agbọ́ ni and I will play it again and play it and play it. mo fẹ́ kẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí kíkọ́ wá sọ̀rọ̀ kékeré kìdẹ̀ parí ètò ó yá ẹ máa gbọ́ ẹ káàsán ìyá mi. ẹ bá mi ṣí àkíní ẹjọ́ tó rọ náà ẹ ṣí ẹ mo bẹ̀ yín ni ẹ ṣí ẹ má kàn dá wò ẹ ṣí ẹ sórí péjì yín 2 mẹ́ta 4. Ọlọ́run máa fi ṣọ́ ìṣọ́ wà. Ó ga ọ̀ mo ti ń gbọ́ kidnapping wọ́n gbọ́ oríṣiríṣi mi ò rírú eléyìí tí ń tèmi mo kàn ń gbọ́ ni mi ò rírí Ọlọ́run máa fi ṣọ́ ìṣọ́ wà. Nǹkan tí Yorùbá àti Igbo àti Benin and some other part of Nigeria tí wọ́n understand nípa Fúlàní ni pé àwọn Haúsá máa ń sọ pé bapulachi maketachi bapulachi maketachi bapulachi maketachi means maketachi wickedness. Ọlọ́run dá ọmọ ẹgbẹ́ gbóyìnbó Yorùbá wickedness. Sadakata. Àwọn Hausa mọ àwọn Fulani they are renowned for that. Wọ́n were extremely wicked and they don't have a heart. They don't have a heart at all. Wọ́n mọ nǹkan wọ́n ní ọkàn. Wọ́n wicked to a core. Wọ́n rán àwọn Fulani ò rán àyànṣẹ́ àwọn tá a já Hausa àti bá wọn ṣe. Àdè kì í fẹ́ wọn. It's in their bloodstream. They cannot help it. Ó dàbí àwọn Katsina wa àwọn gan wicked maketatan mutane ne kuma wọ́n máa ń pè wọ́n máa ń oríkì wọn nìyẹn àwọn Katsina àwọn oríkì tí wọ́n nìyẹn wọ́n wicked Fulani oríkì wọ́n wà very very wicked so béèyàn bá ti náà ti wá kò ní mọ nǹkan tó ń go on with Fulani people. Wow. Ni pé bí Fulani ti lọ wà nílẹ̀ Yorùbá tó wà nílẹ̀ Igbo àánú Igbo àti Yorùbá ṣe ní seriously because wọn mọ iná ọmọ rárá ni wọn mọ nǹkan tán fi ń rárá àṣetán Buhari sọ pé ká má dé wọn àṣetán Buhari kan fi wọn sílẹ̀ they are very wicked people mi ò dẹ̀ rí bí Yorùbá ṣe lè fi Fulani lẹ̀ èmi mọ̀ gbàdọ̀ olórólódún because they are renowned for it orúkọ wọn nìyẹn they are wicked they are extremely wicked people èmi tí wọ́n sọ̀rọ̀ ní Hausa ni we know them very well bapulachi maketaci ne kwarai da gaskiya bapulachi mugu maketaci ba wanda ya kai su keta duniya wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe kẹta ọwọ́ wọn ló pin sí adẹ̀sọ̀rọ̀ tán wọ́n ní ká fi wọ́n lẹ̀ ńlẹ̀ Yorùbá kí wọ́n lẹ̀ ńlẹ̀ Ìgbò kan bẹ̀rẹ̀ sí ní pààyàn káàkiri fídíò kan wà tán sẹ́ǹdì sí mi nípa ti Fúlàní yìí náà ni wọ́n dẹ̀ mú ọmọ lọ́mọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rape ẹ̀ somehow kò sí nǹkan tí ò pé sọ́wọ́ wọn nípa wickedness they are no Muslim they are no Christian they don't have religion at all wọ́n kàn wà bẹ́ẹ̀ ni wọ́n tún wá ní kinní kan arrow tán máa ń gbé káàkiri yẹn is not an ordinary arrow yẹn is poison ló wà nù arrow yẹn tó bá kàn lára báyìí máa kó immediately ni so Buhari wọ́n ń sọ òṣì ọ̀rọ̀ pé kán fi wọ́n lẹ̀ lẹ́yìn tó bá tampa Fulani ṣebí náà tí ló yẹ kán fi wọ́n lẹ̀ sí
tó bá tiẹ̀ fẹ́ fún wọn níbi tán ti máa ṣe ẹran wọn ṣèbí náà ti ní. kí ló wá nílẹ̀ Yorùbá ló yẹ kán fi wọ́n lẹ̀ sí. ẹ̀yin ọba wa ilẹ̀ Ìgbò kò sí Fúlàní ilẹ̀ Haúsá ni Fúlàní wà ilẹ̀ Haúsá ni Fúlàní wà kò sí níbẹ̀ tó bá yẹ pé nǹkan kan fẹ́ ṣe nìyẹn ká dà wọ́n sílẹ̀ Haúsá náà àbí tẹ̀yàn bá ròdòdó àṣà àti ẹ̀sọ́. kò yé mi o. mo wà very sad about the whole thing torí àwọn Yorùbá àti Ìgbò àti Benin kankan bẹ́ẹ̀ yẹn wọ́n mọ story Fúlàní tá bá mọ story Fúlàní wọn nígbà tí wọ́n Fúlàní kó wà ní. kò ní bàjẹ́ fún ẹ̀yà mi. mi ò sọ pé gbogbo wọn ló wicked but nǹkan tá wọ́n mọ̀ nìyẹn wọ́n mọ wickedness inú ẹ̀jẹ̀ wọn ló wà inú inheritance wọn ni inú bloodstream wọn ló wà àdáyébá ni fún wọn tí Fúlàní ò bá tí ì ṣèkà kò tí ì àmìjáde báwọn sọ́nà ṣe dá wọn ní tiwọn nìyẹn kí náà ṣe pé mo fi ń bà wọ́n jẹ́ àwa mọ Fúlàní dáadáa àwa mọ Fúlàní dáadáa mi ò ní bá Fúlàní ṣe neighbor kéèta ni wọ́n kéèta seriously ni wọ́n tó yẹ yín bẹ́ẹ̀ yẹn so Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa Ọlọ́run á dẹ̀ fún ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Benin níbi kí ni Ọlọ́run fún wọn ní ìṣẹ́gun nípa Fúlàní I am not happy about it. tí Buhari bá fẹ́ really tó bá ní nǹkan tó ń ṣe ní ọpọlọ ni tí ò bá ní nǹkan tó ń ṣe fún Buhari lọ́pọlọ ni ńṣe ló yẹ kó dà wọ́n sí north but ó ti mọ̀ pé northern ti mọ Fúlàní dáadáa. ó ti mọ àṣírí wọn ẹgbẹ́ àárín yẹn ó ní ó ti mọ̀ pé àwọn northern ti mọ àṣírí Fúlàní nítorí pé tó bá gbé wá ní gbígbóná àwọn Haúsá náà máa gbé wá ní gbígbóná fún wọn mọ̀ tó bá gbé wá ní tútù wá gbé wá tútù mọ̀ wọ́n ti mọ̀ pé ọ̀dẹ̀ là wá àwa la máa ń gba wèrè àwa la máa ń kó wèrè mọ́ wèrè ọ̀dẹ̀ ni wá nílẹ̀ Yorùbá ìtorí ẹ̀ náà ṣe darí wọn síbì gbogbo ìgbà tó fi tírélà kó wọn ní 2022 2021 tá à ń sọ àti rí wọn Yorùbá ti rí wọn Yorùbá nation ni o wọ́n ní ká shut up a kò jẹ́ pé tí kìíní ìta bá ní ká dákẹ́ ó lè kàn ẹni tó máa kàn wá ó lè kàn ẹbí wa ta ló wà ní òyìnbó tí ò lẹ́bí nínú wa kò sí ẹ máa gbọ́dọ̀ ó máa lọ. Fúlàní tó kan tó gbé bí sorry to use this language ká tó gbé wèrè wọn jáde Haúsá ti mọ̀ bọ̀dé bí káwá kó wọn lọ yẹn wọn mọ story Fúlàní ni káwá mọ story Fúlàní wọn nígbà Fúlàní mára kí ló ń jẹ́ bẹ́ẹ̀ so for that reason kò lè kó wọn lọ sílẹ̀ Haúsá kò sí nǹkan tí Haúsá fẹ́ fún Fúlàní ṣe ká tó gbọ́wọ́ kan bá Haúsá ti gbọ́wọ́ mẹ́wàá èmi sọ fún wọn èmi ò ń ṣe expert o I say something ajá mo sọ nǹkan kan bọ́dà mi tó ní àdó olóró náà jù nìbàdàn èmi ti sọ bọ̀ nítorí pé wọ́n ti fi nǹkan kan wọ́n ti fi track wa ọpọlọ wà lórí àwa náà òtútù ti fẹ́ sí wa lọ́pọlọ báyìí máa ń bú wa wọ́n á ní òtútù tó fẹ́ sí wa lọ́pọlọ yẹn kò jẹ́ agbádùn òtútù yẹn gangan ló jẹ́ agbádùn torí ó wà regulated ó regulate brain wa ó set ẹ̀ factory resetting ní òtútù àti gbígbóná ìlú yìí ló máa ń fún wa nítàbọ̀ ìwà ẹ̀sìn snow yẹn ya wèrè lọ́wọ́ inú ilé mi mo wà yìí ti wà ó regulate everything wọ́n máa ní orí wa ò pé èyí náà ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ èmi sọ fún ẹ pé nǹkan tó ṣẹlẹ̀ ń bàdàn ẹ mo sì ń sọ tí n bá ní Ṣèyí Mákindé bá sọ pé bàbá yìí ẹ lọ gba expert go and look for expert láti search nǹkan tó dùn yẹn kò ń ṣe kùsà ọ̀pọ̀lọpọ̀ yóò mọ nǹkan tó ń pè ní kùsà ibẹ̀ ní góòdù àwọn yẹ̀pẹ̀ mineral resources nǹkan ọ̀kan diamond ibẹ̀ ló ti ń gbà àwọn kan wá ń lo ikọ̀ ìpè òkúta tó ń jù yẹn pé òkúta tó fi máa ń fọ́ ilẹ̀ tó bá fẹ́ fọ́ ilẹ̀ wọ́n mọ bóyá ń fọ́ ilẹ̀ òkúta ò ní fọ́ ilẹ̀ tó máa expand káàkiri gbogbo area yẹn ìyẹn ò ń ṣe nǹkan tó fi ń fọ́ òkúta nìyẹn o wọ́n ti ìsáyẹ̀dẹ̀ kó jẹ́ pé ẹni tẹ́ ń sọ gangan ó lè jẹ́ pé mò ń pa àwọn level yìí ẹ imagine ọmọ Mali àti Gambia wọ́n wá ń rúlù ní Ìbàdàn náà nonsense tá a gbà ṣẹ́ni kò sígbà tó nílé oníkálukú ẹ̀ tẹ́ bá wà lù tí ò da kọ́lé wa padà wálé ẹ máa gbọ́rọ̀ yìí lọ. àjọmọ́ra ni Haúsá àti Fúlàní àjọmọ́ra wọ́n mọ̀ pé àwa mọ̀ pé wọ́n wicked. You see? But ibi tí wọ́n ti mọ̀ pé wọ́n wicked ibẹ̀ náà kó I'm sorry to use this náà kó wèrè wọn wá. Wọ́n mọ story wọn ni àbí ó kàn ká mi lára ni ẹ̀fà fídíò tí mo rí ó ká mi lára that's why I'm leaving this message. Tá a bá lè send message yìí sí wọn èmi tí mò ń sọ̀rọ̀ ní Bahausa ce Fulani babu wanda ya kai su ita duniya
mo san su da keta maketa. Okay, brother, mi kan so bi wọ́n ní cold mining pé ó lè damage whole area like that. Well, èmi ò mọ̀ no because mi mọ̀ pé mo be mi ṣe rí kíní yẹn iri bí pé àrán bombu lọ́wọ́ ni o. Brother mi, ẹja máa gbọ́ gbogbo àná la jọ ń sọ kíní yìí o, kò sẹ́ni tó mọ̀, but tí ò bá sí expert tó lọ check scenario yẹn, kíní yẹn ò dàbí àwọn nǹkan táwọn èèyàn miners tó ń sọ yìí bí ṣe bí inú igbó tó máa fi ń lò ibi tó máa ń fọkùn tó báyìí náà ṣe bọ́ máa ń ju kíní yẹn wọ́n ní iná ọkọ̀ ní iná kọ̀ọ̀kan ń jó kíní kọ̀ọ̀kan ṣe ó ń padà bọ̀ ẹjọ́ tó lọ lọ́n ṣé tí bọ́ǹbù bá dún kò ní àfẹ́tẹ̀ tó gbé miners sínú ilé. That is my question o. Gbogbo ẹ̀yàn lọ́pọlọ èmi ò bá wọn akúrí sọ̀rọ̀ o. Wèrè kan ti wà lórí YouTube ó sì tó ń type náà sẹ̀mú tẹ̀ ti report ẹ̀ náà. Ẹ̀yàn lọ́pọlọ tẹ̀ wá ń bì ẹjọ́ tó lọ lọ ṣé tó bá ju bọ́ǹbù tí bọ́ǹbù bá dún ẹni tó bá nírú kíní mineral kíní yẹn nínú ilé tó dẹ̀ mọ̀ pé kíní yẹn náà máa dún ṣé kò ní expand ni ṣé kò ní blow up everywhere. Bọ̀ kò wá dúró lójú kan ó wá lọ káàkiri ilé ó wá mú gbogbo surrounding gbogbo aládé fídíò yìí náà ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ ó máa yìí lọ. Mutane ne Hillani maketatan mutane ne Allah ya yi su da keta don me za a ce wai a basu kasashen Yarbawa Yarbawa da Nyamurai ba su san halin Hillani ba saboda ba su san halin su ba me yasa ba kai su Sokoto ba ko kuma kai su Kaduna ko kuma kai su wuraren kawo da yalo ma pawa Hausawa saboda Hausawa sun gane Hillani cewa Hillani maketatan mutane ne inda Yarbawa da Inyamurai sun gane cewa Hillani ba maketatan mutane ne ba wannan irin cin amana da cuta fa mutum kace ka kira kanka musulmi kana jiran inna lillahi wa inna ilaihi raji'un ba kama tsoron Allah kace wai zaka kai mutane ka kai ma Inyamurai da Yarbawa Hillani a halaka su kana ku da tsoron Allah ka ko tabbatacce ne sai ka je ka iske Allah ka gaya ma abinda ka gaya ma Allah abinda ka tsina na duniya to haka ake yi saboda Allah saboda mutanen nan ba su san ketan Hillani ba su yasa an ka kai musu Hillani to su kawo su Sokoto ko kuma su kawo su ko ina ne dama Hausawa kar ta san kar shi Sherry Umayi do no Hausa ló ń sọ bí ṣó ti yé yín but Hausa tí ya yẹn sọ ó yé àwọn tó ń gbọ́ Haúsá níbi tí wọ́n ń gbọ́ ó ti yé yín ó yé wọn mi ò dẹ̀ sọ pé kò yé wọn àmọ́ tá a bá rí òdodo ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ. Fúlàní ẹ̀jẹ̀ yẹn sá fún ni àwọn Fúlàní ẹ̀jẹ̀ yẹn sá fún ni Fúlàní èmi ni mo sọ bẹ́ẹ̀ Haúsá lè mi ní tèmi mi ò lè ṣe kí n má sọ òdodo ọ̀rọ̀. Haúsá ló sọ̀rọ̀ yóò bẹ́ẹ̀ gbẹ́ wo ní sọ ilé láyé àwọn ọmọ wa mú mi o wọ́n máa pa mí bẹ́ẹ̀ pa ní. bí a bá rí òdodo ọ̀rọ̀ kó sọ. God bless you. wọ́n wá ti Fúlàní lọ sílẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá torí pé wọn ò ti máa wá Fúlàní. Definitely woman in love wa gan. message fún everybody. Woman in love wa. Send this message to anybody. ẹ tó bá gbọ́ Haúsá kó gbọ́ ẹ tó bá gbọ́ Ìgbò kó gbọ́. àwọn Yorùbá wá fi Fúlàní lẹ̀ wàláhì iná lẹ̀ fi rárá. gbogbo Yorùbá tó bá ti fi Fúlàní lẹ̀ nílùú wọn àbí Ìgbò wàláhì iná náà fi rárá iná. èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. tá a bá dẹ̀ rí ọba Yorùbá tó lọ gba owó lọ́wọ́ Fúlàní àbí tó lọ gba owó ní ọwọ́ Fúlàní kó tètè dá padà. rọ́bọ̀ wá pa. àtiwọ́ tó gbowó lọ́wọ́ wọn àtiwọ́ tó gbowó lọ́wọ́ wọn gbogbo yín wọ́n ṣe fún yín tó jẹ́ pé ẹ̀yin gan-an ẹ̀ regret owó tá ẹ gbà lọ́wọ́ wọn. tá a bá rẹ́ni tó gbowó lọ́wọ́ Fúlàní tó ní kí Fúlàní wọlé Haúsá kó wọlé Ìgbò kó má máa ṣe àwọn èèyàn níṣekúṣe kó yá tètè lọ dá owó yẹn padà kíákíá kó yá tètè lọ dá owó padà fún Fúlàní torí Fúlàní ò kì í ṣe èèyàn wọn kì í ṣe èèyàn ìkà tó wà nù wọn àdáyébá nìka wọn ó wà nínú DNA wọn. jẹgbọ́ DNA test wọn. ẹ bá mi send message yìí sí anybody. àti send ẹ̀ wọ́n ti rí káwọn èèyàn ọlọ́run jẹ́ kó lè bá a ṣí àìní. wọ́n ṣí àì wọ́n bá wọn ṣí àì. àwọn ọmọra ti wá. ṣé ti rí èmi ò rí jù báyìí lọ o mi ò rí jù báyìí lọ ìwọ tó bá wá mọ̀ pé o fẹ́ káwọn ẹbí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí kàn bá mi tẹ ṣíà tó bá ti gbọ́ lé ṣíà yẹn á gbé whatsapp ẹ wá tó bá ti gbọ́ lébi whatsapp ẹ yẹn á sọ ibì kan tó máa ti ní kí ni ma status ẹ tẹ̀ sórí status kò nídìí kẹ́ ẹ sẹ́ǹdẹ̀ sẹ́yàn kan tó bá ti lọ sí ṣíà o lè ṣíà lórí Facebook ẹ tó bá ti lọ á gbé kí ni whatsapp wa
ẹ click sórí ẹ̀ status ẹ̀ kàn fi síbẹ̀ tó bá ti ń click sí wọ́n máa gbọ́ ẹlòmíì tó bá ti bi iṣẹ́ dé tó fẹ́ kí brain òun settle á wò pé kí ló ń ṣẹlẹ̀ ń gbòòrò mi tí gbóhùn Ààrẹ Almarufu àmọ́ pé mo wà lé o mo ti ṣe show jáde nǹkan tí gbogbo àfi lè pass message ni pé share the message tó bá dá gbọ́ ìwọ nìkan ló dá gbọ́ àmọ́ ọ̀rọ̀ ẹyọ kan tí máa sọ mo rí yín brother mi God bless you for the like God bless you Abdulkarim mo rí yín God bless you Agunubi Abiodun mo rẹ́yìn náà God bless you ẹ̀yin sister mi tẹ́ wà lórí bíbá náà mo rí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ṣé rí ẹ yẹ kí n fi ọ̀dí ẹ̀ sí kó lè dùn ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ repeat ẹ̀ in 2022 mo pass message kan lórí àwọn ará bí tí mo ń sọ gbogbo ilẹ̀ ti mọ̀ wọ́n message tí mo pass ni pé ìwọ tó o bá ní wọ́n lé most especially Hausa Fulani àwọn kò dá wọn mọ̀ èmi sọ fún yín bòròró ọ̀tọ̀ àwọn Hausa kan wà ọ̀tọ̀ àwọn kan wà bẹ́rìbẹ́rì ó máa ń lu imú báyìí ọ̀tọ̀ wọ́n yàtọ̀ ṣe láwọn Fulani yẹn tẹ́ ẹ bá ti fẹ́ dá wọn mọ̀ ẹ máa rí wọn most wọn máa light in complexion irun wọn máa ń dàbí irun tó kọ́ọ̀lì bíi jerry báyìí àwọn tó bá pupa nù wọn ẹ rí ẹwọ́wọ́ tí mo ṣe yìí ẹ máa rí àbí máàkì bíi méjì bíi tó máa fi sí wọ́n máa fi sẹ́ẹ̀kẹ́ báyìí wọ́n máa fi jó wọ́n máa fi káàkiri wọ́n máa fi sójú wọn ẹ ti dá wọn mọ̀ bá imú wọn ó yàtọ̀ sí mú Haúsá èmi ti bá wọn lò rí ní àwọn èyí tó da nínú Fúlàní mo ti sọ rí nígbà tí máa tẹ̀lé ìyá bàbá mi lọ sóko àwọn ló jẹ́ kí n mọ ìyàtọ̀ nù wọn pé màmá ní àwọn Fúlàní kan yàtọ̀ ní kíni wọ́n ti ṣe tipẹ́ tó yẹ pé wọ́n máa ẹ̀yìn méjì kéèyàn wọnú vicinity kan kó wọnú àdúgbò kan kẹ́dẹ̀ pa gbogbo èèyàn tó wà ń bẹ̀ kẹ́dẹ̀ gba ibẹ̀ yẹn ìjọba ò dẹ̀ sọ̀rọ̀ brother mi Ṣèyí Mákindé and you are really doing a good job in Ìbàdàn àdúrà tí mo wá ń gbà ní pé irú máìnì tó ló ṣẹlẹ̀ yìí wọ́n ló máa ń vibrate ni èmi ò mọ̀ pa ẹ̀ torí nǹkan tẹ́mi ò bá wọn mi ń sọ but to the a little bit experience àti kọ́tà wà ń rí èmi believe pé nǹkan kan ran nǹkan kan ló bá nǹkan kan jáde tẹ́ ẹ bá tún wádìí ẹ̀ dáadáa gbogbo àtọ́nà kó máìnì sílé yẹn ṣebí wọ́n náà import ẹ̀ ni ìjọba Ìbàdàn ló fún wọn ní kinní láti 30 years ago kó tó tẹ̀ di pé Ṣèyí Mákindé wọlé Ṣèyí Mákindé rẹ̀ ti prove ẹ̀ fún yín pé illegal minor ni pé kinní wọn pé illegal ni so definitely a ń láti wá nǹkan kan ṣe sí because tá a bá ń sọ̀rọ̀ pé kinní ìdá kinní ò dá wọ́n kó wèrè ilẹ̀ Arab wọn kò wá bì tá a bá sọ àwọn mùsùlùmí ò tẹ̀ fẹ́ gbọ́ tá a bá sọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa rí àwọn mùsùlùmí wọ́n máa bẹ́ bọ́ta ni ẹlẹ́bọ ní ẹ̀yin wèrè tó yẹ pé bàbá yín ẹlẹ́bọ ni mi ìsọ́rí láti sọ bàbá ńlá àwọn mùsùlùmí mi ẹlẹ́bọ ni tá a bá ti wá sọ̀rọ̀ ẹ̀sìn ẹgbà foríjálẹ̀ wọ́n dẹ̀ ń fi ẹ̀sìn wèrè yìí wọ́n fi ń ba ayé wa jẹ́ ẹ̀sìn yìí gangan ọ̀pọ̀lọpọ̀ ti ṣìjáàbù lórí ẹ lọ wò lórí Facebook lórí TikTok ìgbà tó ti di pé àwọn kí náà máa pè àwọn ọ̀rẹ́ gbé àwọn yòókì lásán tí wọ́n ti ẹ̀ mọ̀ nǹkan tó ń kà nínú Kùránì wọ́n bọ́ta wọ́n mú ẹ̀sìn wọ́n sọ di wèrè mọ́ gbogbo èèyàn lọ́wọ́ kíní ẹ̀ wá náà pam ara wá náà bọ́ǹbù lọ́wọ́ ó ní irú ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ táwọn kan sọ tí mi fẹ́ dárúkọ wọn àbí méjì ọkùnrin wọ́n dá wàhálà alẹ́ lórí ẹ̀sìn wá náà ó wá mú lágbájá gbogbo aláàbíbù tẹ́ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ ẹ̀sìn ti jẹ́ kó mọ̀ wọ́n kíní kan olómi kíní kan ajagun omi gbogbo tẹ́ ẹ̀ mọ̀ ìyá Ọ̀ṣun tẹ́ ẹ̀ mọ̀ gbogbo wọn ti jáde ọ̀pọ̀lọpọ̀ ló wọ aṣọ funfun inú yín ò mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín mọ́sẹ̀sẹ́lẹ̀ àwọn obìnrin yẹn wọ́n á máa láwọn ìyá Ọ̀ṣun ẹni tó bá máa ṣe ìyá Ọ̀ṣun ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni tó ń practice ìyá Ọ̀ṣun yẹn right away láti lẹ̀ ẹnu àwa gbà tó rà mọ́ ń pa ẹ̀ o lè máa fi 45 years kó ló ń ṣe ìyá Ọ̀ṣun ẹnu mi àbẹ́wá lọ́sọ̀ kan alóhùn babaláwo òjijì ẹni tó bá máa ṣe babaláwo ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé irú Àlàdé Ọ̀yọ́ ń sìn inú Fánábísí Òkìkí Ifá Ọ̀yọ́ inú Fánábísí wọn ò dẹ̀ kú òun bẹ̀ wọ́n dẹ̀ tún kírun ẹ̀yin mùsùlùmí ó kí ló dé táwa gangan tọrọ àwa jẹ ganan kí nìyẹn ni ò yé mi
à ń tọ́ra wa jẹ inú ẹni tí mo ń sọ ẹni tí mo mọ̀ dáadáa ní Aládé Ọ̀yọ́ inú fáná bí sí àwọn kan tún lọ Mẹ́kà nù wọn wọ́n dẹ̀ padà dé wọn fi ẹ̀sìn wọn lẹ̀ àwa tá a wá gba ẹ̀sìn lójijì àwa sọra wa di wèrè àwọn kan tún jáde wọn ò gbọ́dọ̀ jẹ jollof rice kírísítẹ́nì wọn ò gbọ́dọ̀ jẹ jollof rice ní December ṣé ẹ rí pé ọpọlọ àwọn so called themselves mùsùlùmí tó yẹ pé ẹ̀yìn kùránì náà ń kà wọn ò ka ojú kùránì àwọn kírísítẹ́nì ẹ̀yìn báìbù náà ń kà wọn ò ka ojú báìbù tábàrù dọ̀rọ̀ tá a bá ti lè sọ ẹ̀ ń tọ́ra yín jẹ́ṣẹ́ ẹ fẹ́ gbọ́ àwí o one day ẹ̀mí máa jábọ́ Ọlọ́run ní pa ẹnìkankan nu wa mọ̀ ká máa sọ̀rọ̀ ká máa ṣe bẹ́ẹ̀ pé bóyá ẹ tá a bá sọ̀rọ̀ they will kill you Haúsá lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí o wọn bí ọmọ Yorùbá kan dá kó jáde kó sọ̀rọ̀ yìí tó bá máa fi dàárọ̀ ọjọ́ kejì báyìí wọ́n máa tákù ẹ̀ pa ni àwọn obìnrin ẹgbẹ́ máa jáde wọ́n máa tákù ẹ̀ irú àwa yìí ó ti di mọ́líkì ẹni tó bá máa jáde bú àwọn àbí kọ́ra bú wa ń bì yìí ni tó bá jáde tó bá ṣe ṣòfúrú àwa ọmọ àtìbàlà wà ọmọ àtìbọ̀ ọmọ Ọ̀yọ́ ni wàá gbó lẹ́nu ṣáká àmẹ̀sì ọ̀rọ̀ ó tá a bá kàn fẹ́ fún èsì ni àmọ́ tá a bá wí tẹ́ ẹ̀ bá gbọ́ Ọlọ́run níjó kó kan ẹni tó máa kàn yín ó nìyẹn sìn ẹlòmíín sìn nǹkan tó bàjẹ́ bàdàn sí ọ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ti di homeless nǹkan tó máa jẹ gan ọ̀mọ́ mo ti sọ̀rọ̀ kí nìyẹn náà ó wà lórí TikTok mi Aare Almaroof ẹ lọ sórí TikTok mi ẹ rí nǹkan tí pọ́tẹ̀ Untouchable bọ́ì tó ṣe prank yẹn bọ̀bọ́ yẹn àárọ̀ ọ̀sán alẹ́ ló fi ṣe show ó wá mẹ́ẹ̀kẹ́ ó kọ́ ilé bọ̀bọ́ yẹn mẹ́ẹ̀kì statement kan kí nìyẹn dẹ̀ wọ̀ mí lára ó dàbí àwọn akíṣẹ̀ mo sì tọ́ sọ pé Ààrẹ ẹ máa bọ̀ ńlé o ẹ máa bọ̀ lọ́yọ̀ o ká wá délé kan tún fọ̀yọ́ lé wa padà ṣé ẹ rí i pé ó burú wọ́n ní káwọn ọmọ yẹn máa bọ̀ ọmọ yẹn ní you guys tell us to come back home àwọn wá tún wá wé dé Enugu ó tún wá kọ́lé tán wọ́n ti wó ogbolé àdúgbò ẹ̀ wọ́n ní gọ́vnà Enugu ó wó ogbolé kí ló ṣàwà gọ́vnà kí ni problem kí ni kọ́lọ̀ problem ọ̀ gọ́vnà tẹ́ bá lẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ń balẹ̀ wọn jẹ́ yìí wọ́n dìbò fún yín ṣé ní òótọ́ ọ̀rọ̀ tèmi èmi máa ń sọ ni ṣàkátà pàrà láàsítọ́ tó bá máa domi kó domi tó bá máa dẹ̀jẹ̀ kó dẹ̀jẹ̀ kí là ń pọ́nlé gangan àyálé nílé ayé you council governor of Enugu gbogbo yín lẹ máa fayé lẹ̀ o lè mú anything lọ ìjọ tó o bá ti kú yẹ ọ excellence máa di mi wọn ti ẹ̀ ní pè ẹ́ Mr. òkú wọn ní forúkọ ẹ pè ẹ́ ẹ̀yìn èèyàn fúra kí nìyẹn orúkọ ẹ báyìí wọn ò ní fi pè ẹ́ tó kú ẹ lọ gbókú wá lẹ máa gbọ́ ò ní gbọ́ ẹ lọ gbé bàbá rẹ wá torí mi ò tí ì fẹ́ kú ò ní gbọ́ ẹ lọ gbé bàbá alágbájá wá ò ní gbọ́ ẹ lọ gbé bàbá tàmọ̀dù wá kò ní jẹ́ bàbá alágbájá mọ́ ẹ lọ wẹ òkú ló máa ń gbẹ̀yìn ẹ̀ your excellence ọwọ́ méjì fẹ́yọ̀ kan wọ́n bí ẹ̀dá tó o bá ti kú o lè gbọ́ sí ń gbá ó ti lọ nìyẹn so kí ni nǹkan tá à ń jà lé lórí mo ti bá tẹnu mọ́ ipe ilé ayé tá a wá yìí àyálò ni tẹ́ ọmọ Yorùbá bá wá rò tó du ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá sọ ẹ fà àwọn oníkọ́mẹ́ǹtì wèrè lẹ̀ lórí YouTube àtàwọn tó ń ṣe lórí TikTok ẹ fi wọ́n lẹ̀ bọ́ tá a bá rò dodo ọ̀rọ̀ tá a bá sọ à ń tọ́ra wa jẹ ni ilé ayé ìyá àyálò ni àyálò láyé ìyàwó tó o fẹ́ o yálò ni níjọ́ tó o bá ti kú ó ti daya láya ọkọ tó o fẹ́ o yálò ni níjọ́ tó o bá ti kú tí o bá ti darúgbó ó ti dọkọ ọlọ́kọ bẹ́ẹ̀ ni mọ́tò ilé tààrà yálò ni because inú ilé yìí a máa fílẹ̀ gbẹ̀yìn ni kó o ra lẹ́sọ̀sì 2025 tí o tẹ̀ tí jáde pé kọ́ bẹ́ẹ̀ ṣe kò ní kọ́ bẹ́ẹ̀ grade díẹ̀ the way you want it brother mi o máa fílẹ̀ ni because o ya ni owó tó wà lọ́wọ́ ẹ̀gọ́ o ya lò ní I will continue saying it until táwọn èèyàn bá jẹ́ kí brain wọn straight mi rò pé tẹ̀lé mi until tí kí ni táwọn èèyàn bá jẹ́ kí orí wọn straight ìgbà yẹn gọ́gọ́ la máa mọ̀ pé yes ọmọ Ọ̀yọ́ ni wá a kì í ṣe ọmọ àlè torí ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi dúró báyìí náà o Ààrẹ náà ni o Aare Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ má dẹ̀ ọmọ ajé ó yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kwan jìfọ́ ó yá mò ń gbọ́. láyé ẹjẹ́ lọ rèé kálàfin ọmọ ajé ó yọkọ lẹ́nu abẹ́kùn tọ̀tọ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ ni báàlù gómìnà bẹ́ẹ̀ ni ọba. èmi nìyẹn wà láyé ìdílé oníjẹ
bí odò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. àwa ni. Babaláwo ló ní bá pé kí wọ́n bá kù ṣe rìnrìn. Kí wọ́n bá débi tí ìbílẹ̀ gbé yọ̀ wọ́n níjọ́ sí. Ó ní níbẹ̀ gan-an láyé wa. Ibi ilẹ̀ gbé yọ̀ wọ́n làwọn èèyàn ọ̀hún dúró sí. Ibẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ tó gbé. Bẹ́ẹ̀ ni kábíyèsí 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 kábíyèsí. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ tá a wà lóde òní. Adéyìn ọ̀gá lọ́jọ́ sí. Ọba ló tún tẹ̀ láyé àti bọ́. Ṣé ń gbọ́ ẹyọ ọmọ àti bàrídà? Adéyìn kí ò ṣe kẹ́kẹ́. Adéyìn kí ò kọ́ ture. Bàbàjà tí mo gbọ́ ọmọ ọba Ọ̀yọ́ ń kù. Àwa nìyẹn kábíyèsí. Èjì ọ̀bọ̀rọ̀ aládélẹ́yẹ àtàndé. Ọlọ́run. Ọba jíde ìbò ṣèlérí. Ọba Bàtà àkápá kọ́lápọ́tà àkọ́fà ló fà. Akọ́pàtà lórí apata. Bẹ̀bẹ̀ Ló ń dùdù lẹ́yìn àgbàrà. Ọlọ́run bá wò. Ọ̀dọ̀ fi ìjàyọ̀ jẹ́ dúró de láti. Mo wà proud lórí ìlú bàbá mi. Bẹ́ẹ̀ ni àwọn ní kò sólúwẹ̀. Àjíṣe bí Ọ̀yọ́ láàárín ẹ̀ṣẹ̀ bí Ìbí nínú nìkan Ọ̀yọ́ ìkúkú ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan pínísì láti kọ́mí. Bẹ́ẹ̀ ni ó yẹ yàn. Èmi kì í lálẹ́ bí Ọ̀yọ́. Òpó kábíyèsí. Ọmọ kòkòrò àdú. Fún ọ̀bá mẹ́rin sí wọn òkú wẹ̀rí. Ajísọ́lá ọmọ àgbòwú yọkọ lẹ́nu. Máa fún ẹ. Ọmọ àtàkàjà. Send message sí mi bẹ́ẹ̀ ni. Òpó alàkẹ́kẹ́ sọ sílẹ̀ fún ọ̀rọ̀ ẹni mọ́. Ajísọ́lá ọmọ àgbòwú yọkọ lẹ́nu. Ọmọ Àgbààgbà àgbẹ̀rẹ̀. kọ́ fi máa yẹn nísàlẹ̀ o. Yéè. Ẹlẹ́gbẹ̀rẹ̀ yẹn wọ́n máa mú kóró kẹ̀kẹ́rẹ̀. Òjò wú ní yí, kò lè mú yí. Wàhálà èèyàn bàbá wa ní owó ọkọ. Òkò ọmọ Ẹ̀ka àtàkàjà. tàlódò. Jẹ́ ìgbọ́. Abọ́bakú ń bẹ Láì ní Ọ̀yọ́. Oníkọ̀ Abọ́bakú ni. Bẹ́ẹ̀ ni. Ìjọba abọ́bakú gbogbo ní nǹkan bí Méjì ó ṣe gbó. Kábíyèsí. Kàbàtà ní kò ájìfà. Ládùúgbò Ọmọ olókùn ẹ̀sìn Ọ̀yọ́ lé Abọ́bakú. Abílùkọ bí ẹni rẹ̀. Ah, kábíyèsí. Àmúyẹ́ bá mi epo. Kábíyèsí. Ilé oníkọ̀ ọmọ ogun ọ̀la. Kábíyèsí orí mi wú. Mo dúró ọwọ́ mi ò tó sí. Bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí. Àwọn àgbàkan wọ́n ní kí n Wọ́n ta dọ̀bálẹ̀. ní ọ̀jẹ̀ ti àjọ̀bálẹ̀ ká. Lówó dín lọ́wọ́. Lówó dín lẹ́nu. Oníkọ̀ ládùúgbò ọmọ ogun ọ̀la. Kábíyèsí. Kábíyèsí. Ẹ bá ń lọ́ọ̀bà láì gé tiẹ̀. Mo jẹ. Mo gbẹ́ sílẹ̀ mo jẹ. Yé. Yé. Ẹ lọ́ọ̀bà láì orí mi wú. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà tó máa lè ní ìní. Ẹ lọ́ọ̀bà láì kì. Ṣé kábíyèsí? Lókun ẹni. Ẹni tí òkú bá kú lámọ̀ lólókun ẹran. Bàtà ni kò á jìfà. Ẹ kábíyèsí. Ọmọ olókùn ẹsẹ̀ Ọ̀yọ́ lé ọmọ abọ́bá tó kóso ẹ̀yin lọ́mọ abọ́bá járo olùkọ́ jí fàtán òkú sí yọ bí arúgbó agúnyẹ́ pupa wálejò pupa sálùjó ṣẹbẹ̀ pupa wálejò pupa ojú ń tàlejò ojú ń tiẹ́ nínú gbá ọmọ olùkọ́tọ̀ ní fún àdìbà. Mo dẹ́ ló bàbá mi. Ṣé títí kiri èdè Làkọ̀ ọmọ olúkú ewu. Ilá ti rí lákó. Ikọ̀ ti rí wẹ̀wẹ̀wẹ̀. Ikọ̀ òkú ti rí pẹ́pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti rí pẹja. ọkà bàbá ti rí tolóko. Kábíyèsí. Ìjọ̀bọ̀rẹ́ ilé Ọ̀yọ́ wọ́n ní bọ́mọdé bàbá bẹ̀ jẹun títí. Ọlọ́mọ bá. Òkè ní kó ti rí kó máa wọ́n mọ́tò tọmọ rẹ̀ ní kúlẹ̀ kú. Àrùndárò gbọdọ̀ ṣe. Òfò tó fò gbọdọ̀ ṣe bàbá. Ọmọ àkóbá ilé ọmọ àdábà òde. Àdábà ilé ọmọ àkóbá òde. Àtọ̀dá. Ojú pọ́ gbogbo má fọ́. Kò rẹ́ni bájà ó wò kiri kọ̀rọ̀kọ̀rọ̀. Àgbàrá òjò tí ń bá níjà tí kò dé babẹ́ ni. Kábíyèsí. Aláàfin Ọ̀yọ́. Ọmọ Abíọ́dún tó bímọ mẹ́ta òsì ìjọba. Ọba Ládìgbò ọba Adéyẹmí ọba lórí ìkẹta bàbá tó bí láìwọ̀ dáàbẹ̀dá ìjọba tí gbogbo Ọ̀yọ́ dùn. Kábíyèsí. Ẹ ò rí wípé Aláàfin òbí bímọ kọ́mọ wọ́ ọlọ́ọ̀lọ́ lágiri. Ọba Ọ̀yọ́ òbí yàn kó lọ rè é sàṣìgbà. Àṣìgbà ló ń wọ́pọ̀ ní Ọ̀yọ́ jẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ láàárín. Ìran bàbá tèmi yé ṣe bí ìbàfẹ́ ìkọ̀ọ̀kan. Kábíyèsí. Owó lè kó ní o. Owó lè kó ní o. Ará Ọ̀yọ́ ló lọ́ba. Ẹ wo Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Thank you very much. Mo kí gbogbo yín. Gbogbo ẹ̀yin sísítà mi tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wọlé. Please you can go back. Ẹ rewind ẹ̀. Ọmẹ mo rí ẹ ọmẹ wà ọmọ àti bà kò ní bàjẹ́ láago mélòó ńgbà tá a ṣe tán. Táyọ̀ mo rẹ́yìn náà bàbá mi Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Yusuf Ọláìwọlá mo rí yín. Mojid Alim ní orí YouTube mo rí yín. Kemo Adams yes tí mi bá ṣe mistake mo rí yín. Mi ò fi bẹ́ẹ̀ lórúkọ Yorùbá púpọ̀ lórí bíbá ẹ̀.
àwọn tí mò ń rí àwọn orúkọ yìí ọlọ́mọ yẹ kó jẹ́ pé àwọn tá à ń wí iná ti wá visit page mi torí mi ìfi bẹ́ẹ̀ orúkọ Yorùbá bíi kéèkínní kan fọ̀sẹ̀ kíní àwọn orúkọ tí mò ń rí àwọn orúkọ tá a yálò ni bẹ́ẹ̀ ni àyálò ni ẹyẹ máa yọ ẹyẹ máa ti bà ọ̀lọ́lẹ́ ti gbọ́ ìwọ tó bá ṣẹ̀ṣẹ̀ wọlé tó o bá fẹ́ mọ tá a ti sọ àní rìpíìtì ẹ̀ mọ́ ẹ rí i pé kíní yóò pọ̀ púpọ̀ rárá ẹ padà sẹ́yìn kẹ lọ gbọ́ mo kí yín o Ọ̀yọ́ Aláàfin òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ ní kò àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin ni mí ìdómògùn ni mí ọmọ àfìbọn ṣọ̀pá ìdómògùn akílàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ́ kọ̀ tí ò lọ́kọ́ fẹ́ tó mú kíkídé gbáyà lọ́wọ́ aláyá ọmọládé ńládé Aláàfin òkúkúládé adé bàbá ńlá bàbá mi la gbà fọláàfin èmi lọmọ gbádẹ́rù gẹ́gẹ́ ṣẹ́gi nílẹ̀kẹ́ ọ̀bùn mo kí yín lálẹ́ di Ọ̀yọ́ mo kí yín o ẹ ṣe gan o ẹ tún máa pàdé mi bọ̀kẹ́ tó lè rí mi ìwọ tó bá join mi léèní ẹ ṣe kíní kan fún mi ẹ power tap ẹ love ẹ like ẹ tẹ nǹkan tó yẹ pé anytime tí bá ti ń ṣe show ẹ máa rí mi proudly ọmọ Yorùbá.